ń ké sí wọn kọ́ bá wọ́n mò ń jẹ tí bá ṣe tán báyìí mo bọ̀ wá jẹun ní ebi yẹn ń pa ṣégè sí mi lára ta ló tún mẹ́sẹ̀gì mi ta lélẹ̀ láti ìlú wo tún ní ṣe fẹ́ raṣọ ni. Hello, salam alaikum, Lady K. Baby now of Yoruba Nation. How le wa ṣe wa ka gbole nǹkan. Hello sir, ẹ kálẹ́ sà o. Àlàáfíà ni mo wà sà o. Ẹ kú àtàárọ̀ sà. Kò yé wọn yóò yé wọn lọ́la bọ́lọ́run ṣe bẹ̀bẹ̀ láyé wa. Mo ní kò yé wọn àwọn abínú ẹni abatẹnijẹ́ yóò yé wọn lọ́la bọ́lọ́run ṣe bẹ̀bẹ̀ láyé wa. Look you not back oh. Now you won't go. Now another person now you go just say make the person put a triangle. Nothing they disturb me. Nothing they Oga no make man to you go see yourself. Well, I swear to God. Don't make noise. Oh, you not put. You are mad. You are very stupid. You are very stupid. You are very stupid. You don't put triangle. You tell me say I'm mad. If I come there, if you follow me, I go beat you in the grace. Go punish you. If now you go say me they put triangle. You don't put triangle. See the major road. You don't park. I don't look you not park. Now you won't go. Now another person now you go just say me the person put a triangle. Nothing they disturb me. Nothing they Oga no make man to you go see yourself. Well, I swear to God. Don't make noise. Oh, you not put. You are mad. You are very stupid. You are very stupid. You are very stupid. You don't put triangle. You tell me say I'm mad. If I come there, if you follow me, I go beat you in the grace. Go punish you. If now you go say me they put triangle. You don't put triangle. See the major road. You don't park. I don't look you not park. Now you won't go. Now another person now you go just say me the person put a triangle. Nothing they disturb me. Nothing they Oga no make man to you go see yourself. Well, I swear to God. Don't make noise. Oh, you not put. You are mad. You are very stupid. You are very stupid. You are very stupid. You don't put triangle. You tell me say I'm mad. If I come there, if you follow me, I go beat you in the grace. Go punish you. If now you go say me they put triangle. You don't put triangle. See the major road. You don't park. I don't look you not park. Now you won't go. Now another person now you go just say me the person put a triangle. Nothing they disturb me. Nothing they Oga no make man to you go see yourself. Well, I swear to God. Don't make noise. Oh, you not put. You are mad. You are very stupid. You are very stupid. You are very stupid. You are very stupid. Yeah. Má try ẹ pé o fẹ́ lo jẹ̀dí yẹn lálẹ́ yìí ò ní lè lọ school lọ́la o. Ò ní lè lọ school lọ́la o. Wọ́n tó yẹ pé tó bá lò ó tún máa ń bì. Yorùbá nation tiwantiwa. Yorùbá nation tiwantiwa. Yorùbá nation now. No retreat, no surrender. No retreat, no surrender. Surrender. Èwo ló tún kọ lọ bá sọ́nà. Ṣé Jésù ló ní cross ni? Àbí àwọn kèfèrí? Àwọn kèfèrí ló gbé cross lé Jésù lọ́wọ́ wípé kó máa gbé. Torí pé ibẹ̀ ló fẹ́ kàn mọ́. Kèfèrí ló ní cross, kèfèrí ló ní àgbélébù o, kì í ṣe tìgbàgbọ́ o. Ìbílẹ̀ ló ní cross o.
a máa sọ pé kíní yóò ní í ṣe é ṣe kò ní nítumọ̀ máa nítumọ̀ mo sọ fún yín mo ní lára àwọn ọlọ̀tẹ̀ àwọn ọmọ arúgún ilẹ̀ Yorùbá àwọn ọmọ ọkọ ṣùgbọ́n tó jẹ́ pé ìwọ ọmọ àlè ní ń bẹ lọ́kàn wọn ń béèrè lọ́wọ́ wa wípé a mọ̀ pé ẹ súnmọ́ bàbá Akíntóyè dáadáa a dẹ̀ mọ̀ pé ẹ súnmọ́ olóyè Ìgbòho dáadáa kí ni ń bẹ nínú lẹ́tà tí Sunday Ìgbòho gbé lọ sí London àìmọ̀dí abájọyẹ ló kó gbogbo wàhálà takólẹ̀ tó ń ṣe káàkiri èrè ìdí tí mo fi sọ pé kí ọmọ Yorùbá kájá kíyèsára ni mo fẹ́ ká ẹ jẹ́ ká rántí ọmọbìnrin kan tó pè ní Dúpẹ́ Onítìrí arúgún ọmọ àtakótilétà kò sí yàtọ̀ nínú wọn o bí ọ̀rọ̀ abatẹnijẹ́ ni àti ọ̀dàlẹ̀ kò sí yàtọ̀ nínú wọn ẹ máa rà tí Dúpẹ́ Onítìrí dá bí ò bá jẹ́ pé Ọlọ́run ọba mi tó ní agbára tó nà án mọ́lẹ̀ tó gbaṣọ iyì lára Dúpẹ́ Onítìrí tí ọba òkè wọ̀ ní aṣọ àbùkù bọ̀ tó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ọba ilẹ̀ Yorùbá ní àwọn fún ara wọn fẹ́ bú aṣọ iyì ara wọn dànù tó fẹ́ wọ ara wọn ní aṣọ àbùkù àwọn fúnra wọn lórí kọ́sì fún adániwáyé dẹ̀ máa wọ̀ fún wọn èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o ẹ mọ̀ Dúpẹ́ Onítìrí dáadáa ẹ dẹ̀ mọ̀ obìnrin kan tó pè ní Àjàkáyé kẹ́ ẹ lè mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ arúgún ọmọ ló ń bẹ ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ akótilétà ọmọ ló ń bẹ ní ilẹ̀ Yorùbá ohun tó ṣe ní láàánú jù ni pé majority àwọn tá à ń wò gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí ìyá tó lè dìde tó yẹ ká dìde kí ọ̀rọ̀ Yorùbá ọmọ múláyà wọn arúgún ọmọ akótilétà ni wọn Àjàkáyé ló sẹ̀délé sí one of my brothers tó máa sẹ̀dẹ̀ sí mi èmi máa kan tó wà ń bẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé lẹ́tà tí Ìgbòho gbé lọ sí London ó ń fọ́ wọn lórí kò lè yé wọn wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni ó ní thousand of Igboho cannot face Nigeria army by Àjàkáyé thousand of Igboho cannot face Nigeria army but thousand of Igboho can come to Igboho house and Igboho escape in their hand. Ẹ̀jẹ̀ wá bi àwọn léèrè ṣé Dúpẹ́ Onítìrí ẹ má jẹ́ lọ sọ́dọ̀ Dúpẹ́ Onítìrí náà ṣé adelé yín ló lè fèsì Nigeria soldier or Nigeria police tó bá dé pé ẹ̀yin lẹ lè fèsì Nigeria police why tí adelé yín fi sápamọ́ tó kó àwọn ọmọ ọlọ́mọ sínú ìgbèkùn ó tẹ̀síwájú ó ní Ìgbòho and Koiki have nothing good to offer the Yorubas than to deceive you and waste your money. Ẹgbẹ́ ọmọ Yorùbá ṣe lóòótọ́ ni who deceived the Yorubas? Ẹgbẹ́ ọmọ Yorùbá who deceived the Yorubas? It is Sunday Igboho and Koiki or Dúpẹ́ Onítìrí Àjàkáyé Ìjìnlẹ̀ Black Lion Ayọ̀ Brown Queen B and so on and so on láàrin àwọn gúrùpù méjèèjì yẹn ìbéèrè tó ní ìdáhùn ni ó ní they are collecting your money to waste your money ó kọ́ síta lẹ̀ we want to print sticker we want to print cap we want to print bó ló ṣe kọ́ ó kọ́ tó pọ̀ gan kí ni a ní abẹ́ tẹ̀tẹ̀ rí tẹ̀ tí ọmọ Yorùbá ò rí ń ta ìbéèrè ni ó ní pay for cap pay for flag pay for rally pay for birthday pay for warrior all in the name of fraud ẹ gbọ́ àríkàpù níta
lára fúláàgì tí ọmọ Yorùbá fowó ara wọn tẹ̀lé dẹ̀lẹ́tọ̀ káà tó wà nílé tí gbogbo yín rí ìkúndìdì t-shirt tí gbogbo ọmọ Yorùbá tí ẹ rí gbogbo ẹ̀ fúláàgì tó wà nínú ilé mi á lé ní 6 òòrè this is one of the flag gbogbo wọ́nàwọ̀nà tó ń sọ tí Àjàkáyé ń sọ torí ìrìn àjò tí Kóìkí tó olóyè Ìgbòho àti Kóìkí tó lọ sí London tó lọ deliver lẹ́tà yẹn ni òun náà sì ló sì ń sápá wọn lórí òun náà sì ló sì ń fìyà jẹ wọn òun náà ló jẹ́ ká di ìdàkudà nínú ìgboro ayé òun ni ò jẹ́ kí ọ̀rọ̀ wo nítumọ̀ sí ara wọn ẹjọ́ ẹ má pè mí báyìí ẹjọ́ mo wà lórí program please don't call me. aláàbẹ̀ ṣe fúláàgì ọmọ Yorùbá ní fúláàgì nígboro aláàbẹ̀ ṣe rálì gbogbo ilẹ̀ Yorùbá pátápátá náà ti ṣe rálì aláàbẹ̀ ṣe káàpù ẹ̀rí káàpù èwo ni Àjàkáyé àti Dúpẹ́ Onítìrí tí wọ́n sọ fọ́mọ Yorùbá tó gbowó lọ́wọ́ yìí tẹ́ ṣe àdèlé ń bọ̀ we want to reclaim occupation èwo lẹ rí ń bẹ̀ wọ́n gbalé lọ́wọ́ onílé èwo lẹ rí àbáyọrí ń bẹ̀ wọ́n gba mọ́tò lọ́wọ́ onímọ́tò in the name of adélé wa fẹ́ wọlé ojú ayé yín náà ti fi sọ pé àwọn gbé lẹ́tà sí lọ sí United Nations no single evidence to prove it làwọn fi sọ fún yín pé bí wọ́n ti ń gbúrò nínú nǹkan tẹ́ bá ti gbé kẹwàá fail they will introduce another one ní tí Àjàkáyé kọ síta ni mò ń sọ fún yín yẹn o in the name of Sunday Igboho gbé lẹ́tà lọ sí London gbogbo ayé lórí in the name of ọmọ Adéyẹmọ Májàsọ́lá ó gbé lẹ́tà lọ sí London pé ẹ gbà wá o a ò ṣe mọ́ o lórin tí Yorùbá ń kọ àwọn iná ló jáde lánàá ní ọmọ Adéyẹmọ Tinubu ló ń ṣiṣẹ́ fún APC ló ń ṣiṣẹ́ fún PDP ló ń ṣiṣẹ́ fún it is possible for somebody to work for PDP or APC kó wá gbé lẹ́tà Yorùbá lọ sí England wọ́n fail woefully it is because of that letter òun làwọn fi ń pariwo pé ẹ̀rí ìṣubú ńlá tí Dúpẹ́ Onítìrí tó kó bá ọ̀rọ̀ àti ní òmìnira ilẹ̀ Yorùbá we must not allow November 7 meeting to destroy the function of Yorùbás àwọn tó dúró ti Yorùbá tí ò fẹ́ kí Yorùbá ní ọjọ́ ọ̀la they don't want Yorùbá to have a good function ká máa gbégbé ayé ìfìkọ́rọ́ kan títí tí Olúwa máa fi jáde láyé tọ́mọ Olúwa náà adé tó máa fi kọ́rọ́ kan lọ and our leader lead by Professor Banji Akintoye and Chief Sunday Igboho and other leaders say no this is not the promise of God for the Yorùbá race wọ́n rí i pé wọ́n lọ Dúpẹ́ Onítìrí fẹ́ wọ́n wá gbé Banji Ayílóge Luciferi Prophetess Ẹ̀míkẹ́mi Wálé Ọlágúnjú síta Bíbélì tẹ̀sán níbi kan pé wòlíì tó bá sọ àsọtẹ́lẹ̀ tí ò ṣẹ ó ní ẹ sọ lókùúta pa nágbé wọn síta regional ni o àwọn ti wà l'Ábùjá àwọn máa lọ ṣe mítì l'Ábùjá Ọbásanjọ́ máa wà ń bẹ̀ gbogbo gómìnà wa máa wà ń bẹ̀ gbogbo sẹ́nítọ̀ wa ló máa wà ń bẹ̀ gbogbo wa la gbọ́ nígbà tí Wálé Ọlágúnjú sọ bẹ́ẹ̀ mítì yẹn náà fẹ́ ṣe ní November 7 tẹ́ ẹ bá gbàgbé àwa ò gbàgbé gbogbo wa la gbọ́ nígbà tí Wálé Ọlágúnjú sọ Ọbásanjọ́ máa wà ń bẹ̀ Ọ̀ṣọ́bà máa wà ń bẹ̀
wèrè Bísí Àkàndé máa wà ń bẹ̀ ó dárúkọ títí ó tún sọ pé àwọn Arẹwà máa wà ń bẹ̀ àwọn Índígbò máa wà ń bẹ̀ mítì yẹn náà fẹ́ ṣe ní November 7 abatẹnijẹ́ ni wọ́n ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá ni wọ́n ẹjẹ́ wá fi wọ́n wé orogún ọmọ àti akótilétà tó jẹ́ pípé tí ìran Yorùbá bá wà nínú ìgbèkùn kò kàn wọ́n káwọn ṣàtì máa jẹ ká máa yó ni. bàbá kan ní òun sọ̀rọ̀ pé a bag of rice ti di 120,000 ó ní wèrè kan wá sọ lẹ́gbẹ̀ẹ́ òun pé àsówọ̀ kò wọ́n náà ó nígbà tó máa ń òun wá rí wípé lára àwọn oníjẹkújẹ àwọn ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́. I want the Yorùbá to be wise. Ọlọ́run dá wa ní ọlọ́gbọ́n. We must say no to the tax September 11. Wálé Ọlágúnjú ti sọ tipẹ́tipẹ́. Wálé Ọlágúnjú was one of those people tó gbé iṣẹ́ yẹn fún that campaign for the regional government. Mo ti sọ fún yín, regional government will be somebody that signed death warrant. Torí Fúlàní, regional government will give Fulani to be do whatever they like in our land. Regional government will still give Fulani to dominate the Yorubas. Regional government will still give Fulani to behave like a master to the Yorubas. Torí àṣìmá máa jẹ́ Nàìjíríà. Aṣọ Nàìjíríà yẹn lọ́mọ Yorùbá láwọn fẹ́ bọ́ dànù. Màmá mi Ajíbọ́lá Arówólájú ẹni tí ẹni tẹ̀ máa mi ẹ kú ìsinmi ni. Gbogbo wa lágbọ́ngbà yẹn náà ti Wálé Ọlágúnjú tó ń fẹ̀ fún gbò tó pariwo tó ranjú bí èmi náà ṣe ranjú yìí. Pé ìpàdé yẹn gbogbo àwọn sẹ́nitọ̀ wa ló máa wà ń bẹ̀, gbogbo àwọn rẹ́ẹ̀pù wa ló máa wà ń bẹ̀, ọba máa wà ń bẹ̀, àwọn ọba arúgbó ọmọ ti ń múra, àwọn akótilétà ọba àwọn náà ti ń múra because of Brown Bello. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní gbé gbogbo èyí tẹ́ bá lọ gbogbo ọba lórí Yorùbá tó bá lọ. Àwọn kan sọ nígbà kan àwọn ọba yẹn ní mọ́dàrí kan mo ní mọ́dàrí kankan àfi mọ́dàrí kan tí ò bá jẹ́lẹ̀ Yorùbá náà ti ṣe tó bá jẹ́ ilẹ̀ Yorùbá lẹ́ ti ṣe that you go against the will of the Yorùbá gbogbo tẹ́ bá ní lára kò ní ṣiṣẹ́. Wálé Adéníran mo kàn wá jókòó lọ́sọ̀ mo wá wò pé mítì tán náà fẹ́ ṣe ní September yìí àní November 7 Wálé Adéníran mà àti Wálé Ọlágúnjú mà àti Wálé Ọlágúnjú mà àti sọ pé ọba máa wà ń bẹ̀ all the governor in Yorùbá land gbogbo àwọn sẹ́nitọ̀ wa gbogbo àwọn rẹ́pù wa máa wà ń bẹ̀ ọba máa wà ń bẹ̀ àwọn ọ̀tọ̀kùlú máa wà ń bẹ̀ ó dárúkọ Ọbásanjọ́ ó dárúkọ Ọ̀ṣọ́bà ó dárúkọ Bísí Àkàndé ó dárúkọ gbogbo àwọn tí a rò pé èèyàn gidi ni wọ́n ní nílẹ̀ Yorùbá tó jẹ́ pé wèrè ni wọ́n. wọ́n wá fẹ́ fi nǹkan rú ẹ̀yìn ọmọ Yorùbá lójú. Wọ́n wá pè ní ìpàdé àlàáfíà fún ìran Yorùbá ìpàdé tó máa mú kí ẹnu Yorùbá ó kò ẹ̀yin tẹ́ wà behind organize of that meeting ní lálẹ́ torí pé ẹ mọ̀ pé ìgbèkùn inú ìgbèkùn ní Yorùbá wà okùn yẹn ti fẹ́ máa jáde ẹ ti fẹ́ lọ túnṣó. Àwọn aṣọ di ìpàdé àlàáfíà pé tí Yorùbá bá gbọ́ ìpàdé àlàáfíà wọ́n á tan Yorùbá wọnú kòtò wọ́n fẹ́ máa lùlù erin jẹ́ kárẹ̀lẹ́ ò wá jọba erin jẹ́jẹ́ ò erin yẹ̀yẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ bọ́dà mi owó labí rẹ̀ mí lẹ́kún. Wọ́n máa lùlù erin jẹ́kàrẹ́lẹ́ ò wá jọba wọ́n ti tẹ́ ẹni lórí kòtò. They know what they want to do. Wọ́n wá yí sí ìpàdé àlàáfíà àwọn ọba wèrè kan náà wá ń wọṣọ wọ́n wá gbé ìpàdé yẹn sí Èkó ohun tó jẹ́ kí ìpàdé yẹn ó yá màá sọ fún yín
wọ́n ní wọ́n gbọ́ pé ilé agbára Nàìjíríà àwọn Boko Haram ti take over abẹ pé ó lẹ́kìlẹ̀ kan fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wọ́n wá fẹ́ pé gbogbo àwọn ọba Yorùbá pé we are behind of Bọ́lá Ahmed Tinubu we are behind of Nigeria they forgot torí èèyàn kan wọ́n fẹ́ da ìran Yorùbá sínú ìgbèkùn torí wọ́n wọ́jú rere Bọ́lá Ahmed Tinubu torí pé wọ́n fẹ́ gba owó lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu bí ẹ ti ta Abíọ́lá pa ní ọjọ́ àná wọ́n fẹ́ tán Bọ́lá Ahmed náà pa so wọ́n fẹ́ fi Bọ́lá Ahmed yí Yorùbá lágbódànù Wọlé Lágójú ti sọ méjì yẹn náà náà gbé sí September náà gbé sí November 7 tẹ́wọ́ pé àwọn ọba alẹ̀ Yorùbá I know àwọn ọba oníjẹkújẹ ọba arúgún ọba kòtìlétà ló máa àtẹ́dì mítì yẹn tó dá mi lójú àwọn ọba oníjẹkújẹ brother Abisakiru God bless you àwọn ọba oníjẹkújẹ ọba arúgún ló máa àtẹ́dì mítì yẹn ọmọ bóyá èdè Ṣẹ́gun yọ wẹ́kọ̀ bọ́dà mi ọmọ aládé Rasheed Yẹmí àwọn ọba oníjẹkújẹ arúgún ọmọ akótilétà àwọn lè máa rí ní November 7 ní Palace Saheed Elegushi kì í ṣe ìpàdé àlàáfíà fún ìran Yorùbá o ìpàdé àlàáfíà kọ́ fún ìran Yorùbá it is those people tí wọ́n ń wá ọ̀nà láti bí Yorùbá ṣubú káwọn lè rí owó gbà lọ́wọ́ àwọn Fúlàní àwọn tó rí wípé a ní kíní ò ní ṣeé ṣe àwọn wọ̀nyí ń ṣe ọ̀nà dẹ̀ ńlá fún wọn pé kàkà kó ṣeé ṣe àwọn máa bàjẹ́ àwọn bíi Wálé Ọlágójú àwọn bíi Bánjí Ayílóge àwọn ló pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn kan Tèmiládé Iyèmọ̀já is among of them Tèmiládé Iyèmọ̀já ó tún ní PA Ọọ̀ni of Ifẹ̀ it is a shame for Ọọ̀ni of Ifẹ̀ láti lọ́wọ́ sórí ìpàdé bẹ́ẹ̀ it is a shame tí Ọọ̀ni of Ifẹ̀ ò bá mọ orú ipò tí Olódùmarè tóun sí it is a shame for Ọọ̀ni of Ifẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ń jó lágbàlagbà nígboro ayé tí orú Saheed Elegushi bá lè ṣí Ọọ̀ni of Ifẹ̀ nídìí àwọn bàbá wa sọ ìtàn kan òyìnbó ní kí Ọọ̀ni of Ifẹ̀ ó wá lẹ́kọ̀ọ́ Ọọ̀ni of Ifẹ̀ lóhun òun travel pé tó ń bá dẹ̀ máa jáde ó máa ní ọ̀pọ̀lọpọ̀ ètùtù tó máa ṣe ọ̀ǹtì ìgbà tí òyìnbó yẹn ṣe ètùtù yẹn nígbà tí Ọọ̀ni ṣì ń jẹ́ Ọọ̀ni tí Saheed Elegushi àti Rashidi Amugbo Olúwo bá lè gbé Ọọ̀ni dìde ní Ilé Ifẹ̀ ẹ mọ̀ pé nǹkan ti dé bá wa with all the notorious politicians tẹ́wọ́n parọ́ fọmọ Yorùbá pé ìpàdé àlàáfíà kẹnu àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ ẹnu ọba ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ kọ́ kí àwọn ọba ilẹ̀ Yorùbá lè fẹ́ràn ara wọn àwọn nìyẹn wọ́n ti fẹ́ràn ara wọn ó lè ní gbogbo yín ó lè ẹ fẹ́ fi Yorùbá rajà ní ẹ sọ Yorùbá di ọjà tẹ́ fẹ́ tà fáwọn Fúlàní wọ́n fẹ́ tà wá ní o ẹ̀yin ọmọ Yorùbá we must wake up Ọláoyèwọ̀ you are welcome wọ́n fẹ́ lù wá ní jìbìtì tí ìran Yorùbá yóò fi bọ́ sínú ìgbèkùn arúgún ọmọ ni wọ́n akótilétà ọmọ ni wọ́n gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìpàdé November 7 tó ń pè ní ìpàdé àlàáfíà táwọn náà dẹ̀ mọ̀ pé kì í ṣe ìpàdé àlàáfíà arúgún ọmọ ni wọ́n any obas any àgbàlagbà ilẹ̀ Yorùbá that attend that meeting akótilétà ni
àwọn á pè pàdé nítorí tí ìjẹkújẹ tó fẹ́ jẹ. Fúlàní dẹ̀ ń pè pàdé títí wọn how to take over our land. Wọn ò rí ìpàdé yẹn pé ẹ mọ̀ pé olórí burúkú ènìyàn ni máa ń lòdì sí nǹkan rẹ̀. Ìyẹn nàbà wá. Wèrè ènìyàn amùsùà Yorùbá yẹn lè máa yé yín n tó ń pè ní amùsùà ẹ máa wà nínú dictionary Yorùbá. Amùsùà ènìyàn ni máa ń lòdì sí òmìnira. Amùsùà ènìyàn. Ẹranko ènìyàn ní máa ń lòdì sí tó pè ní òmìnira. Wọ́n ní ó ti tó kẹ́ lómìnira ní rárá ibi tó ń wà yóò ṣàtiwá òkè. You call yourself a Yorùbá man. Ẹ pèrè ayé ní àgbà Yorùbá. Ẹ wá ń ṣán oko dí ọ̀nà tí ìran Yorùbá yóò fi bọ́ kò nínú ìgbèkùn. And the majority of you know ìyà tó ń jẹ ọmọ Yorùbá. Ẹ gbàgbé nípa ebi ń pa wá. Ẹ gbàgbé nípa ọjà wọn. Let us forget about that two issues. Ebi ń pa wá ọjà wo ìyẹn kọ́ ni kókó ìyà tó ń jẹ wá. We are in bondage. Serious one. Wọ́n ti kó wa ní ẹrú. Inú ẹrú la wà. Àwọn ogún tí bàbá wa múlẹ̀ ó ń dalé ní àwọn ọ̀tá wa ti parun. Wọ́n wá sọ wá sí kòlòbó. Lánàá ṣé àná ni tí bàbá yẹn ń sọ sítórì yẹn mo dẹ̀ ń wò omi dẹ̀ ń dà lójú mi pé ó kù ọdún kan tí Tẹ́nu Awólọ́wọ̀ máa fi kúrò lórí oyè as a prime minister. Ó create 64 company 64. Ó ní ní gbogbo ọdún tí Awólọ́wọ̀ lò as a prime minister of Western Nigeria called Yorubas, ó create 111 company. Àwọn dàlẹ́ ní Nigeria ti parun. Those people, àwọn wèrè tó pẹ̀lú àwọn olóṣèlú yìí, àwọn arúgbó ọmọ akótílétà yìí, àwọn ló jèrè iṣẹ́ Awólọ́wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ free education Awólọ́wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìbá ti kú free health Awólọ́wọ̀ ló gbé dìde. Dákúdájí lọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Awólọ́wọ̀ rà wọ́n padà. He used all the energy they have láti panẹ́bìtì ayé wọn pé ká lè ohun tá a múlẹ̀ yìí, ogun tá a múlẹ̀ dé àwọn ọmọdé kó lè máa pọ̀ sí. Ojú ayé wọn ní Fúlàní tó ti sọwọ́ Yorùbá sí kòròbó. Wọ́n sì tún ń pèpè bí ìran Yorùbá ó ṣe tún wọnú ìgbèkùn. Wọ́n fẹ́ paná ọ̀nà àlàáfíà ìran Yorùbá. Wọ́n fẹ́ paná ọ̀nà ìtúsílẹ̀ ìran Yorùbá. Wọ́n wá pé ìpàdé ọ̀ràn, ìpàdé ọ̀tẹ̀, ìpàdé orí burúkú, ìpàdé àdánù, ìpàdé òfò. Wọ́n wá pè ní ìpàdé àlàáfíà fọmọ Yorùbá. Ẹni kúre. Ẹ̀yin ìka ènìyàn. Tẹ́ torí tara yín nìkan tẹ́ fẹ́ báyé Yorùbá jẹ́. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá Akíntóyè kò sí jẹ́ tó ń ṣe Ìgbòho owó kan wà ní Kútọ́nù wọ́n ń gbowó ní ìtàn gbowó yẹ lórí wa ń yọ. Ògo Ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ń farahàn. Ìdí ìrànlọ́wọ́ wa bẹ̀rẹ̀ sí ń dìde fún ìran Yorùbá. Ẹ tó ń larí mọ́lẹ̀. Ẹ wá bẹ́ẹ̀ pé pàdé orí burúkú tó máa dá nǹkan rẹ̀ dànù nínú ayé Yorùbá. Ẹ wá ń parọ́ fọmọ Yorùbá pé ìpàdé àlàáfíà ni. Tèmiládé Iyèmọ̀já ò ní kúre o. Ọ̀rọ̀ ò fẹ́ máa dùà ẹni èpè ní ẹni àdánù. Àwa obìnrin nígbà ayé obìnrin Ọ̀rànmíyàn second command to Pastor Bankole, the notorious armed robbers tó mú gàrí ẹ̀ ní Kútọ́nù lọ́wọ́. Tèmiládé Iyèmọ̀já ó kúrò lọ́dọ̀ Bankole ó sọdásọ̀dọ̀ onítìrí.
all the gbogbo ọ̀rọ̀ ọ̀nà tí Dúpẹ́ Onítìrí gbà ibo ni ló ti ṣe Yorùbá lóore. Where is Adélé? ẹ fẹ́ẹ̀lì ń bẹ̀. ìgbà tí Wálé Adéníran tí ò lórí ọ̀fẹ́ tí àṣírí ẹ̀ tú that will cut it out of the Baba Akíntóyè and Sunday Igboho tí ò lórí ọ̀fẹ́ àti fún yín ní information mọ́ ẹ lulẹ̀ ẹlẹ́fẹ́ gbé Adélé wọlé. Mo ìrí ìjìnlẹ̀ tí ò ní kú síbi tí aṣọ ẹ̀ wà tó ní ìlú Ìbàdàn ẹ kí Adélé káàbọ̀ part 578 ẹ rí pé ayédè ìjìnlẹ̀ ti bàjẹ́. Tèmiládé ó tún fò bẹ̀rẹ̀ kúrò mbẹ̀. You are now part of those people who want to have that November 7 that you know that ìpàdé ìbànújẹ́ ló máa jẹ́ fún ìran Yorùbá tí wọ́n náà bá wọn jáde síta tó ń pè ní ìpàdé àlàáfíà ó tún parọ́ títí ó ní Ìgbòho ló rán ẹ níṣẹ́. Mo ti pé Ìgbòho ẹ̀yin ọmọ Yorùbá Ìgbòho lòun ò mọ̀ rí o Ìgbòho lòun ò rán lẹ́ni tí o àti jẹ́ yóò lè náà ni brown envelope náà wá lọ brown envelope náà wá lọ irú wọn lẹ máa gbọ́ pé tí orílẹ̀-èdè Yorùbá tiẹ̀ ti dá tèmi bá ti rí ti tèmi ṣe ó lè ní gbogbo wọn. They are not a genuine Yorùbás. Anybody bó jẹ́ ọba ni bó jẹ́ ìjòyè tó bá ti lè lòdì tó ń ṣiṣẹ́ lòdì sí òmìnira Yorùbá ọmọ àlè ni. Ó dàbí ọmọ tí bàbá bí tó gbé katapila wálé bàbá ẹ̀ tó ní ká wá wo láì ṣe pé ó fẹ́ túlé ọ̀nkọ́ tó wọlé bàbá ẹ̀ tó dẹ̀ lọ ṣèbí tó bá wo tó bá tẹ̀jẹ̀ pé ó fẹ́ tukọ́ ni wọ́n á ní ilé ọba tó wó ẹwà ló bù sí òun gbé katapila wọ́n wọlé bàbá ẹ̀ ló dẹ̀ lọ. Irú ẹ̀yin bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ wà ní ìdí meeting November 7 ní Palace Ẹlẹ́gùṣì. Tẹ́ bá ti rí àwọn ọba tó lọ oníjẹkújẹ ni wọ́n ẹ mọ́ fojú rẹ wò wọ́n ọ̀tá Yorùbá ni wọ́n. Bẹ́ẹ̀ bá ti rí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó lọ not because of the Yorùbá race olè ni wọ́n they are expect brand envelope for Olódòdẹ. Olódòdẹ ṣé ẹ mọ̀ pé nígbà tó ń ṣe campaign àwọn wòlíì kan àwọn bíṣọ̀bù kan fìlà wọn gan láti ilẹ̀ dé sọ́mọ̀ ni tó ń gbàdúrà Bọ́lá Ahmed òun lọ lọ́run gbé dìde ìjọba rẹ̀ máa tú wá lára Ọlọ́run ló ní ìjọba náà ṣé ká sọ pé Ọlọ́run ló tún fìyà jẹ wá lọ́wọ́. Ìjọba Ahmed Bọ́lá Tinubu wọn ní inú ibú máa ń tuni lára ní ó wá di tinú ẹ̀rọ̀fọ̀ tinú ìgbóná. Ẹ pariwo èmi lókàn títí ẹ̀yin tọ́lọ́run ò pè ẹ̀yin tọ́lọ́run ò ránṣẹ́ ẹ̀yin tọ́lọ́run ò mọ̀ ẹ̀ sásọ́ndà orúkọ Ọlọ́run. Àwọn ló tún dé yìí o ọmọ Yorùbá àwọn ló tún dé tó tún pariwo meeting 7, 8, 10 ọjọ́ mẹ́ta náà bẹ́ẹ̀ fi ṣe meeting ọ̀hún owó náà ń lé lọ kì í ṣe ọ̀rọ̀ Yorùbá. Wọ́n fẹ́ they want to injure Yorùbá again. Wọ́n fẹ́ kó wa gbà yìí kó wa lé ọwọ́ Fúlàní pé máa ṣe wọn bó ṣe fẹ́ ẹ ṣáà fún wa lówó. Mo ní bí ọmọ tó ta lé bàbá ẹ̀ ní bàbá àti ìyá ẹ̀ wà nínú ilé o ó dẹ̀ mú ẹni tó fẹ́ ra lé wá ó dẹ̀ mú wá ó dẹ̀ ta lé bàbá ẹ̀ kò dé àwọn bàbá àti ìyá ò dẹ̀ mọ̀ ṣùgbọ́n nígbà tẹni tó ra lé dé tán gbé dọ́kúmẹ̀ntì síta bàbá àti ìyá dákú ni. Wọ́n fẹ́ tà wá fún Fúlàní ni o November 7 kì í ṣe ìpàdé àlàáfíà fún ìran Yorùbá o ìpàdé ìbànújẹ́ ni ẹ má jẹ́ kó dúró torí owó ni o torí owó ni kókó ni owó náà ní jẹ owó ló jàrá bá wọn owó tí ń sọ bàbá dọmọ tí ń sọ ọmọ di bàbá owó tí ń sọ ẹ̀gbọ́n di àbúrò tí ń sọ àbúrò di ẹ̀gbọ́n owó náà ló kọ̀ tó ayé wọn. Mítì ìbànújẹ́ yẹ ẹ má jẹ old àtúnrọ̀ yín ni ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin ẹ lọ sí pálásì kábíyèsí ìlú ọ̀dọ̀ yín ẹ já kábíyèsí yẹn ní wọ́n ní ọ̀rọ̀
pé kábíyèsí kò yẹ kẹ́ ẹ lọ sí òde àbùkù torí aṣọ àbùkù là ń wò tó fẹ́ kó fún àwọn kábíyèsí láti wọ̀ wọ́n ti wọn adé ẹ̀tẹ́ o wọ́n fẹ́ gbèdé wọn lórí wọ́n fẹ́ bayé Yorùbá jẹ́ ni they want to sign another amalgamation we the Yorùbá must not allow it to happen the only thing that we need now is our freedom we need our freedom wọ́n jí lọ lọ́wọ́ wa ni we must let it back wọ́n jí orílẹ̀-èdè wa ní 1914 our forefathers they are not in Nigeria mo ti sọ fún yín Awólọ́wọ̀ is not in Nigeria best applicant Awólọ́wọ̀ ẹ̀ lè bá Nigeria bẹ̀ because Awólọ́wọ̀ was born in 1909 Awólọ́wọ̀ ti pé ọmọ ọdún márùn-ún ká tó create Nigeria what we need now is our total freedom we don't need any regional government we don't want to have anything with Nigeria again Nigeria ò lè mú ohun tó dára jáde mọ́ tó bá ń tàn wá ẹ má já tanra wa mo sọ bẹ́ẹ̀ yàn kankan tó ṣe election he was one of my best friends mo ní mílíọ̀nù Tinubu ò lè ṣe anything because the foundation of Nigeria corruption ni 419 ni kidnapper ni and Tinubu is part of the system it cannot work ẹni má sọ bẹ́ẹ̀ máa tó bá tètè ṣe dàsẹ̀ tó bá rán agbádá logo Tinubu ló máa fi sí tó bá rán bílà logo Tinubu ló máa fi sí tàbá wá pàdé nígboro a máa sọ fún mi pé tí bàbá wa bá wọlé màá rí àrà tó máa dá nígbà tí bàbá wọn olódòdó wọlé tán mi ò pé lórí fóònù mo wá lọlé ẹni mo ní bàbá yín máa ń dára ó dákẹ́ ojú ara ń bá gbogbo aṣọ tó ṣe lógo Tinubu sí ló kó síta ló dáná sun mo ló sì rìn ẹni ó sì rìn ẹni ìjà Tinubu ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí ì rí kankan Tinubu ò tí ì nà yín lẹ́gba mo ní nǹkan tó kàn dùn mí ń bẹ̀ ni wípé nígbà tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà olódodo a máa pinnu ẹ̀ lórí ọ̀rọ̀ àwa yìí we know nothing good tó lè jáde ní Nàìjíríà mo máa kọ́ pé mi lálẹ́ yìí more than 25 years in America ó ní bàbá Èkìtì ó wà lé o mi ò ní dárúkọ ẹ̀ ó ní tẹ́ ń sọ mo ṣẹ̀ṣẹ̀ rí ní ìlú ìtìwó kò lè dá a mọ́ bí a ti ń gbórúkọ a rò pé bí yàgbà tẹ́nifẹ̀ ń parọ́ ni ó ní ilẹ̀ Yorùbá dàbí abúlé a senator that collect 500 million naira ní 3 months ẹ wá lọ́wọ́ constituency ẹ̀ mọ́tò lè gbábẹ̀ mọ́ kò sí náà kò sómi Nàìjíríà ò lè ṣètù torí pé àwọn tó ń ṣe àwọn tó ní Nàìjíríà wọn fẹ́ nǹkan tó ń pè ní development Babiyala torí Ọlọ́run Babiyala ṣírí ààbò Babiyala ẹ̀gbọ́n wa lówó Babiyala torí Ọlọ́run Babiyala Ògo Èkìtì brother mi Ṣọlá Owólabí adarabọ̀ yín ojú òní ti yẹ kọjọ́ mẹ́ta. Don't ever expect any good thing in this Nigeria. Tẹ́ bá dẹ̀ rí lóòótọ́ wọ́n ti sọ gbogbo wa di Babiyala torí Ọlọ́run Babiyala ẹni irọ́ ni mò ń pa ẹ lọ sí Bágà lẹ́kọ̀ọ́ ẹ lọ sóṣòdì ẹ lọ sójú Ẹlẹ́gbà ẹ kúrò bẹ́ẹ̀ kẹ́ wá sí Ìbàdàn ní Ìwó road wàá máa gbọ́ àdúrà ọkọ mi ò ní sìnrìn ọkọ mi ìbànújẹ́ ò ní wọlé tọ̀ ìtì ń jẹ ní ìwà ọmọ ní pàdé ń tẹ ọjẹ lọ́nà ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ ò ní pa ẹ́ pẹ̀lú aṣọ tó dára ni o bí wọ́n tẹ́ bá wá kò ní Ìwó road ẹ yà bẹ̀rẹ̀ kẹ́délé Ifẹ̀ the same thing ẹ wọ Ìjẹ̀ṣà land ẹ mórílé Àkúrẹ́ ẹ kò lákúrẹ́ wá sí Oǹdó sẹ́kìtì tàbí ló tẹ̀ wá kọ́mọ̀ jù wọ́n á kalẹ̀ kúlẹ̀ láàárọ̀ ni tó bá ti sílẹ̀ kó ẹjọ́ ọkọ̀ ìyá mi yìí tí ìjẹun látàárọ̀ ni
àná yìí jẹ́ nǹkan kan gàrí lásán ìrímú ẹjọ́ tó lọ́lọ́run ní tẹ́ bá rí ẹ fún mi. Ohun tí Fúlàní fẹ́ sọ Yorùbá dà nìyẹn. Àmọ́jèrè and all this kábíyèsí, those people who call themselves a politician, they know that is where you see them. Tẹ́ fi máa páàkì ìyàwó wọn àtọmọ wọn ó di wọ̀ l'Amẹ́ríkà ní Canada. Kémi àtẹ̀yìn máa bá rí ká máa barọ́. Don't forget, not every one of us will have opportunity to travel out. Tí gbogbo wa bá dẹ̀ ní opportunity láti travel out, ohun tó léwu ni. A jẹ́ pé a máa mọ̀ ta ogún ìní wa fún ìran Fúlàní. Torí ilẹ̀ ya gangan náà fi gbógun ti wà. We must not allow all our kábíyèsí to sign any document. We must not allow all these politicians, wicked politicians, armed robber politicians, kidnapper politicians to sign any document on behalf of the Yorubas. They are wicked. They know that Nigeria can never work. But torí pé ibẹ̀ làwọn ti ń jẹ. Wọ́n mọ̀ pé ibẹ̀ làwọn ti ń jẹ. We must not allow them. Please. That November 7 meeting in Elegushi Palace, organized by Saidi Elegushi and Rashidi Telu Oluwo, with all the wicked politicians and some others. It's not for Yoruba. It's not a peace meeting. It is a destroyer meeting that will destroy the Yoruba land. That will hand over the Yoruba to the Fulanis. Again, another amalgamation. We must not allow them to sign it. That November meeting. Ìpàdé burúkú ni ò fún ìran Yorùbá. Kí ló dé bá? Torí pé ọmọ Adéyẹmọ ó gbé lẹ́tà lọ sí London. Wọ́n á dẹ̀ tí ì rí nǹkan kan. Yorùbá will go. Bẹ́ẹ̀ sáré bíi màálù. Kẹ́ sáré ju ehoro lọ. Yorùbá is going. I always told you, this project, Yoruba Freedom Project, Yoruba Independent Project, is not a project of Baba Professor Banji Akintoye. It's not a project of Chief Sunday Adeyemo Igboho Oòṣà. It is a God project. Ọlọ́run kan ń lò wọ́n bí ọkọ bí àdá bí ohun èlò tó ní ọlá. Ojúlówó ohun èlò ẹyinjú Olódùmarè ni wọ́n tí Ọlọ́run ń lò. God want to use them to deliver the Yoruba in the hand of evil politicians. Yoruba wake up. Yoruba wake up. Ẹ fa àwọn ọba yín ní etí. Ọba tó bá tó kẹ́ ẹ sí gbẹ́rẹ́ ìpàkọ́ fún ẹ sí wọn ní gbẹ́rẹ́ ìpàkọ́ pé kábíyèsí ní ti November 7 tẹ́ fẹ́ lọ yẹ sà. Àbùkù lẹ́ máa kàn tí bẹ́ẹ̀ bá. Àbùkù ẹ tètè máa tẹ̀ wọ́n létí pé mítí àbùkù ni tí ó gbaṣọ iyì lára yín tí ó wọ̀ yín ní aṣọ àbùkù. Kábíyèsí November 7 mi ti yẹ ẹ má lọ mítí tí ó gba adé iyì lórí yín ni tí ó wà dé yín ní adé ẹ̀tẹ́ because Yoruba will go. Yoruba we need our freedom. Yoruba stand up for your freedom. Stand up for your independence. In Nigeria till today we don't have tomorrow. Brother Mefemi Falade, you are welcome, my friend. Aku Irinjeta. We don't have freedom, and we must have freedom. We need it. We need our freedom. All these politicians, wọ́n tàn wá ní. Wọ́n fẹ́ bí wọ́n ṣe ta àwọn ọba wa jọ wọn àná tó sign document for good 114 years. Òun la ṣe ń jẹ lọ́wọ́ tá àti ìjẹtọ̀ yìí.
they want to use ọba again and àwọn Afẹ́nifẹ́re bí olè àwọn tó ṣojú Awólọ́wọ̀ tí wọn ò ṣẹ̀yìn olè. Inú mi dùn nígbà tí mo rí program kan lẹ́nìí Isaac Fáyọ̀ṣe tó àtàkì ẹ̀gbọ́n ara ẹ̀ mo ní yes ó ń dojú ẹ bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ wá wòran lẹ́kìtì we don't have road tẹ bá ń gbàdúgbò kàdúgbò generator ni gómìnà wa fẹ́ send àwọn 23 lawmaker to Canada for holidays and after he buy 65 million official car fún àwọn kan ẹ wá sí Èkìtì kẹ wá wòran táwọn kan bá jáde síta mo ní báwo is not a politician but tọwọ́ politician bá bá wọn á yí kádàrá ẹ̀ padà òun náà wá ojúrere náà ó ṣe ìpọ́dún méjì ni ó ti ń wá ojúrere 2027 we must stay away from all those evil people we need our freedom that freedom olú máa fún ẹrú àtọmọ ní orí ẹ gbórí bá ní ó ní bí àti bẹ̀rù la bọ́mọ bí àti bí ẹrú la bọ́mọ ìbí òjò bí nínú kàlẹ́ndà Ọlọ́run kò sí high class lower class middle class àwọn ìka ènìyàn wicked people ló create here we must stay away from them my people this is time for the Yoruba to go. This is time for us to leave Nigeria. We are not part of Nigeria. Please, the only thing we need now is our freedom. We need it to be independent. Torí ẹnìkan torí ọ̀la ni. Torí ẹnìkan torí ọ̀la ni. Ọmọ jáde yunifásitì kò ríṣẹ́ ṣe. Ẹni kó má di olè. Ọmọ jáde yunifásitì kò ríṣẹ́ ṣe. Ẹni kó má di olóṣó. Torí ẹnìkan torí ọ̀la ni. Nàìjíríà ò lè so èso rere fún ìran Yorùbá yóò máa fún wa ní kíkan mú ni èyí tá a dẹ̀ mú kíkan ó tó gẹ́ please don't believe in Nigeria àwọn ọba yẹ ó ti pẹ́ tó ti wà nídìí ọ̀sán kíkan náà fún wa mọ́ they are notorious armed robbers ẹni ọba tẹ bá ti bá nínú occasion yẹ November 7 ọ̀tá Yorùbá ni torí ẹnikẹ́ni tó bá ti dìde that work against the freedom of Yorùbá ọ̀tá wa ni ọ̀tá ọjọ́ ọ̀la Yorùbá ni ọ̀tá ìfọ̀kànbalẹ̀ Yorùbá ni ọ̀tá àlàáfíà Yorùbá ni we must stay away from them ọmọ Yorùbá mo wí yìí náà ẹ kó ìsinmi please don't forget my YouTube channel Baba Ekiti TV ẹ̀jẹ̀ máa pàdé ń bẹ̀ ẹ̀rí àná Ọlọ́run subscribe to that YouTube and this program will need your support torí pé àwa ò ní gbọ́ àdè ní dákẹ́ ó dìgbà tí Yorùbá bá dé orísun ayọ̀ wa tí a bá gba ẹ̀tọ́ wa tí a bọ́ aṣọ òṣì Nàìjíríà orúkọ burúkú yẹn tá a bọ́ dànù lára wa ó dìgbà yẹn náà ká tó débi ìsinmi wa God bless you. mo láwọn 3/4 èyí tẹ́ bá ti fẹ́ ni ẹyẹ ṣáà ti pè mí lórí aago máa ṣe fídíò kan pẹ̀lú yẹn select ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ti ready to buy ẹ̀yin ní kẹ́ pè mí ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ti ready to buy ẹ̀yin ní kẹ́ pè mí because mo fẹ́ tajà mi kíákíá kí n lè rówó rà mí ẹjọ́ torí Ọlọ́run so gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìdẹ ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí party any event tẹ́ fẹ́ lọ mo rí aṣọ tẹ́ máa lọ tailor disappoint yín ẹ ṣẹ̀ṣẹ̀ wá tailor kiri mo láwọn aṣọ tó wọ party tó dẹ̀ fine tó look sexy gidi tó look good dáadáa so ìtẹ́ bá ti fẹ́ pè mí bákan náà tẹ́ bá dẹ̀ fẹ́ ra body cream tó dáa àti body soap àti face cream face soap face cleanser láti iléeṣẹ́ Danari skincare ẹ̀yin náà pè mí lórí WhatsApp number mi èyí tẹ́ bá ti fẹ́ ni ẹ pè mí ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ pé product iléeṣẹ́ TL Natural Herbal ẹ bá fẹ́ àwọn àgbo jẹ̀dí tó wà pa gidi tó wà pa ẹ jẹ́ kí n tún fi wọ́n hàn yìí ẹ wo ọwọ́ aṣọ lélẹ̀ àwọn èèyàn ló ra eléyìí tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ bá wọn post ẹ̀ṣẹ̀ ti rẹ́ pé méjì mo páàkì papọ̀ wọ́n ti rà á ni mo fẹ́ lọ post ẹ̀ ni ẹ wo
òun tún ní òun mo tún dì sí báyìí wọ́n ti ra àwọn eléyìí náà so ẹ jẹ́ wá bá mi rajà ẹ ṣàánú mi ẹ̀yin tẹ́ ti ready to buy ẹ̀yin ni mo pè o ẹ wá bá mi rajà ẹ jọ̀ọ́ o mo láwọn aṣọ tó fàìn gan o mo láwọn tó kóṣẹ́ sí mo láwọn tó fi aṣọ òkè design aṣọ òkè wọ́n tún fi design ní Kampala àdìrẹ wọ́n fi design Ankara mo dẹ̀ láwọn tó jẹ́ pé ẹ wo mi tí ẹ lè ròyìn tán but mo sure pé tẹ bá lè fẹ́ ra ẹyọ kan tẹ bá bẹ̀rẹ̀ sí ní rí tí mo bẹ̀rẹ̀ sí ní fi hàn yín ní fídíò call ẹ ra mẹ́ta ẹ ra márùn á kúrò lẹ́yọ kan so ẹ jẹ́ patronize mi ojú òní tí ẹ ṣàánú mi ẹ ní nìkan ṣayé yín ìyà ò ní jẹ́yé bí ò ní pa yín àwọn ọmọ yóò ní dọmọlọ́mọ ṣe ti rí báyìí agbo jẹ̀díjẹ̀dí lélẹ̀ ti jẹ̀dí tó máa sóòkì lélẹ̀ eléyìí sì mo ti fẹ́ sóòkì ẹ̀ tẹ̀jẹ́ gbé síta mo ti fẹ́ lọ sóòkì ẹ̀ bó ṣe wà yín sí mo bùkù ni mo ti sóòkì 4 set kan lọ nínú ẹ̀ ìyẹn ti ṣá àti mú tó torí èmi máa ń jẹ́ káwọn bọ́ìsì mi mu àgbo máa ń jẹ́ kó mu àgbo dáadáa àwọn òfò àgbo ṣeré including me myself torí I don't eat sugar but when it comes to àgbo mo máa ń mú ni bí omi because it's good in body ó máa flush gbogbo nǹkan burúkú gbogbo jẹ̀díjẹ̀dí gbogbo kòkòrò jẹ̀dí yẹn ó máa flush ẹ̀ jáde lára so I like to drink àgbo gan so agúnmulélẹ̀ agúnmu jẹ̀díjẹ̀dí ṣẹ́ ti rí jẹ̀dí òun lẹ̀ ń wò yẹn òun náà ṣe kí ni ó mú yes gan tó ń ṣiṣẹ́ ṣẹ́rí òun tiẹ̀ ẹ máa ya jẹ̀díjẹ̀dí yẹn báyìí ó máa yà yín lẹ́nu pé ṣé ara yín ni gbogbo eléyìí ti ń jáde ó máa lọ kó láti irun orí yín báyìí dé ìkọ́nú ẹsẹ̀ ló máa ti lọ kó jẹ̀dí yẹn dànù ó máa flush ẹ̀ tẹ́ máa yàgbẹ́ dáadáa tẹ́ bá ṣáà ti lo àgúnmu iléeṣẹ́ TL Natural Bar ẹ jọ̀ọ́ ẹ má jáde ní rí bí o àgbàlagbà ò ní yàgbẹ́ sára o ẹ dúró sílé kẹ́ ya gbogbo nǹkan tẹ́ fẹ́ yà wọ́n dẹ̀ láwọn ti diabetes náà wọ́n ní títí manpower and all their product is very good very good tí bá sọ fún yín pé nǹkan very good wọ́n ní tó dẹ̀ wà pa gan gidi so ìyẹn jẹ́ títí iléeṣẹ́ TL Natural Bar wọ́n ní ti flat stomach náà gbẹ̀yìn dáàdì tí kò yín tóbi tí kò jẹ́ kẹ́ lè tẹ́ kanlẹ̀ ẹ pè mí kí fún yín phone number iléeṣẹ́ TL Natural Bar gbogbo ikùn yín tó tóbi yẹn gbogbo ẹ̀ ló máa flat ẹ̀yin mọ́mì náà tó jẹ́ pé ṣe lọ́ máa ń léfò lórí yín gbogbo ikùn yín yẹn ó máa lọlẹ̀ wọ́n á lè ṣe kí ni wọ́n á lè débẹ̀ wọ́n á lè tẹ̀yìn kanlẹ̀ gidi so ẹ pè mí èyí tẹ́ bá ti fẹ́ ẹ order fún nílé iṣẹ́ TL Natural Bar ẹ má tún wá gbàgbé gbogbo èyí tẹ́ bá need spiritual items mo ní àwọn spiritual items lóríṣiríṣi and they are all active. When I say something is active trust me àwọn ọṣẹ tẹ́ lè lò ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun òun ni irú ilé báyìí sì yìí ọṣẹ ìbùkún lélẹ́yìí so èyí tẹ́ bá nídìí ọṣẹ ìṣẹ́gun awẹ́bíwẹ́ ìpè ẹni dèbí àwọn nǹkan tẹ́ lè lò tẹ́ bá máa ń lálàkàlà kì í ṣe nǹkan tó dáa ẹ máa ń jẹun lójú oorun abẹ́ máa ń ní ìbálòpọ̀ lójú oorun abẹ́ ẹ̀kọ́ ṣàtẹ̀mọ̀ wípé ẹ nídìí láti clean ara yín ṣẹ́rílẹ̀ ayé yìí Bible gan sọ ó ní búburú ní gbogbo ọjọ́ nítorí náà ká máa fi àdúrà ra ìgbà padà ọlọ́run ò kọ́ àjò ó kọ̀ ní béèyàn ṣe gbọ́dọ̀ tó gbogbo irú àwọn spiritual items ni àwọn nǹkan àdúrà ni and gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ ẹ dánwò kẹ́rí pé rere lolúwa mo láwọn mercy oil curse breaker oil protection oil àwọn mercy pef tẹ́ lè lò fún àánú business everything anything so ẹ contact mi mo láwọn spiritual items yẹn lóríṣiríṣi iṣẹ́ ni ẹ yẹ kó pè mí ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ nǹkan tẹ́ bá ń face nǹkan tẹ́ ẹ notice pé ó ṣẹlẹ̀ sí yín tí ò dẹ̀ da tẹ́ ẹ dẹ̀ fẹ́ mọ́ nínú ayé yín just call me let's talk àwọn iṣẹ́ tẹ́ bá máa lò I will introduce it to you tó bá yẹ pé nǹkan tẹ́ ọkọ̀ máa lo course breaker ní tẹ́ máa kọ́ wẹ ọwọ́ ayé dànù àbí tẹ́ máa lo ọṣẹ ìṣẹ́gun before you start using ọṣẹ àánú I will let you know kó tó di pé ẹ máa lo àwọn iṣẹ́ yẹn so contact me on my WhatsApp number then mo láwọn pẹ́ẹ̀fù náà ẹ nídìí àwọn lọ́fíńdà Holy Michael àwọn Holy Michael ọ̀nà ọ̀la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi gbogbo ẹ̀ ni mo ní èyí tẹ́ bá ti fẹ́ big size mo ní wọn òun ní mo láwọn nǹkan ṣẹ́ lóríṣiríṣi téèyàn lè lò anything spiritual items just contact Lady K tó bá dẹ̀ já àwọn oyin náà lẹ́fẹ́ ẹ pè mí mo wà available at any time ojú òní tí yẹn mi ò ní wáyé tó bá dẹ̀ já aṣọ náà ni tó bá jẹ́ shoe and bag náà ni anyone
ẹ̀yẹn ṣàtìpele díkèfé olúwaṣọ ojú òní tí yín mi níwá yín tí ẹ ṣeun gan o mo dúpẹ́ ẹ má gbàgbé subscribe sí YouTube channel mi ẹ tọ notification bell yín sílẹ̀ ẹ lè máa gbádùn àwọn prógráàmù tá bá ṣe mú wá ní ọlọ́kan òjọ̀kan ẹ ṣeun ire o.